Àjàkálẹ̀ àrùn wọlé sí Fasiti yìí, akẹ́kọ̀ọ́ Mẹtala ti kú lójijì. Inú ìbẹ̀rùbojo àti ìjayà ńlá ni gbogbo àwọn akẹ́kọ̀ọ́ iléèwé Enugu State University of Science and Technology (ESUT) tó wà ní Agbani nípínlẹ̀ Enugu wà báyìí látàrí bí àjàkálẹ̀ àrùn kan tí ẹnìkan kò mọ̀dí ṣe wọlé tọ̀ wọ́n tí akẹ́kọ̀ọ́ Mẹtala sì ti pàdánù ẹ̀mí wọn láàrin ọ̀sẹ̀ méjì péré síra wọn. Aláròyé gbọ́ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti gba ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n wá kàwé láti lè jẹ́ kí ọjọ́ ọ̀la wọn dára, ṣùgbọ́n tí wọ́n ń gba bẹ̀dìrù ọ̀run àrèmábọ̀. Kódà di ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 24 oṣù yìí kò dín ní akẹ́kọ̀ọ́ Mẹtala tí àrùn ọ̀hún ti sọ di èrò ọ̀run ọ̀sán gangan. Ìṣẹ̀lẹ̀ yìí ti kó ìpayà ńlá bá àwọn akẹ́kọ̀ọ́, olùkọ́ àti gbogbo àwọn òṣìṣẹ́ inú ọgbà náà pé ṣé kò ní rán àwọn ní ìrìn àjò tí àwọn kò múra rẹ̀ báyìí. Lára àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá oníròyìn sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà fìdí ẹ̀ múlẹ̀ pé bí àwọn ẹgbẹ́ wa bá ti dùbúlẹ̀ àìsàn tí a sì gbé wọn lọ sílé ìwòsàn, ibẹ̀ ni wọ́n ń gbàdérò ọ̀run o láì padà wálé mọ́. Ó sì ń kọ àwọn aláṣẹ iléèwé náà lóminú. A ò mọ̀ bóyá àrùn tó ń ti inú afẹ́fẹ́ wá ni tàbí tinú omi. Ìdí nìyí tí ìjọba ìpínlẹ̀ yìí, pàápàá ẹ̀ka ètò ìlera àti àwọn aláṣẹ iléèwé ṣe gbọ́dọ̀ wá nǹkan ṣe sí i kó tó di àjàkálẹ̀ àrùn ńlá. Èyí ló jẹ́ kí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ National Association of Nigerian Students (NANS) ẹ̀ka àti gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè yìí ké sí ìjọba àtàwọn aláṣẹ iléèwé náà láti tì í pa fún ìgbà díẹ̀ náà, èyí tí ó lè fún wọn láàyè láti ṣèwádìí ohun tó fa ìṣẹ̀lẹ̀ ọ̀hún kí wọ́n sì wá ọ̀nà àbáyọ sí i. Nínú àtẹ̀jáde kan tí wọ́n fi léde lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 24 oṣù kẹjọ yìí, ẹgbẹ́ yìí ní àwọn ń pe ìjọba àti àwọn aláṣẹ gbogbo láti ti iléèwé yìí pa kí irú àwọn ohun tó ń ṣẹlẹ̀ yìí bá lè dẹ́kun níléèwé ọ̀hún. Agbẹnusọ iléèwé náà, Ikechukwu Ezeanioma, sọ ṣáá ó ní irọ́ àti àbùmọ́ ló pọ̀ nínú nǹkan tí àwọn akẹ́kọ̀ọ́ yìí ń sọ, nítorí àwọn aláṣẹ ti gbé ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ láti wádìí àrùn náà. Kódà kọmíṣánná fún ètò ìlera ti mọ̀ sí, wọ́n sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí bí wọn yóò ṣe paná ìṣẹ̀lẹ̀ ọ̀hún ní kíákíá tí àwọn akẹ́kọ̀ọ́ yóò sì máa gbé ní àlàáfíà wọn. Jamiu Àbáyọ̀mí ló ṣàkójọpọ̀ ìròyìn náà fún Aláròyé online television.